Tí a bá ní ìlera, ní gbogbo ohun mìíràn dára. Lónìí, ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí bí a ṣe lè dáàbò bo ìlera wa àti bí a ṣe lè tọ́jú àrùn lásìkò ọdún, àǹfààní àti ìkùnà tó wà nínú àìlo oògùn àrùn. Ní ilẹ̀ Yorùbá, tá a bá ń ṣàjọyọ̀, oríṣiríṣi oúnjẹ àti ìmu ló máa wà fún wa láti jẹ láti mu. Ṣùgbọ́n kí a tó fọwọ́ kan ohunkóhun tó wà lórí tábìlì, ṣé a ti lo oògùn àrùn? Ní ilẹ̀ Yorùbá, ó ṣe pàtàkì kí gbogbo ẹbí lo oògùn àrùn ṣáájú kí wọ́n tó jẹ ohunkóhun tàbí mu ohunkóhun lásìkò ọdún. Oríṣiríṣi oògùn àrùn ló wà. A ní èyí tí àwọn bàbá wa ṣe pẹ̀lú ewé àti egbò. A lè lo èyí láti tọ́jú àrùn. A sì lè lo àwọn oògùn àrùn ìgbàlódé bíi Zoloft, albendazole, Vamos, Sanzol àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ẹ rí i dájú wípé gbogbo ẹbí lo oògùn àrùn bí a ti ń palẹ̀mọ́ ọdún. Àwọn àǹfààní tó wà nínú lílo oògùn àrùn ni wípé kò ní jẹ́ kí àrùn dà wá láàmú tá a bá jẹun tán nígbà ọdún. Yóò fún wa ní okun àti agbára tá a nílò láti lò nínú ọdún, àti wípé ó ṣeé ṣe kí àrùn fẹ́ dà wá láàmú kó fẹ́ fa ìdènà fún ìdá oúnjẹ, ṣùgbọ́n tá a bá ti lo oògùn àrùn, èyí ò ní ṣeé ṣe. Lílo oògùn àrùn yóò mú ìlera wa dá. Ní àfikún, àwọn ìkùnà tó wà nínú àìlo oògùn àrùn ni wípé yóò dènà okun àti agbára tó yẹ ká lò fún ìrìn àjò tàbí ṣe ohunkóhun lásìkò ọdún. Àìlo oògùn àrùn yóò mú ìnira bá àgọ́ ara wa. Àwọn ìnira bíi ìrora inú, àìlera, ìtànkálẹ̀ àrùn àti pàápàá pípàdánù okun àti agbára láti lò fún ọdún. Ó ṣeé ṣe tí àrùn bá pọ̀ lápọ̀jù, ó lè fa ìtànkálẹ̀ àrùn tó léwu nínú ẹbí àti mọ̀lẹ́bí. Tí ìtànkálẹ̀ àrùn bá wá dé, ó ṣeé ṣe kí gbogbo ẹbí kó wà ní ìdùbúlẹ̀ àìsàn. Ẹ rí i dájú wípé bí ẹ ti ń palẹ̀mọ́ ọdún, ẹ ra oògùn àrùn fún gbogbo ẹbí láti lò. A kú ìpalẹ̀mọ́ ọdún. Ẹ má sì gbàgbé wípé ìlera lọ́rọ̀ o. Ẹni tí ò ní ìlera kò lè ṣọdún ayọ̀. Báwo ni ìpalẹ̀mọ́ ọdún pẹ̀lú oògùn àrùn lọ́dọ̀ yín? Ẹ jẹ́ ká mọ bẹ́yìn ó ṣe ṣe ìpalẹ̀mọ́ ọdún yín, àti wípé àwọn oògùn àrùn mìíràn wo ló wà tó jẹ́ ti ìbílẹ̀ wa. Ẹ jẹ́ ká mọ̀ ní comment section. A kú ìpalẹ̀mọ́ ọdún o. Ọdún ayọ̀ la ó ṣe. Àmọ̀kẹ́ ọmọ bàbá Abílí, onílù yín náà ni.